aṣáájú Bọ́lá Ahmed Tinubu ó lọ́dún 8 Ọlọ́run gbà fún ó pè ọbẹ̀ tó wù Ọlọ́run ní káwọn tó gbọ́dọ̀ wá fún kọ́ ṣe tiẹ̀ ìjọba sì wà ń bẹ̀ dìgbò ẹnì kejì rẹ̀ ẹnì kẹta nílẹ̀ káàrọ̀ òjì rẹ̀ ó fọ Arẹ́gbẹ́ṣọlá ni. àtẹ tó fẹ́ àtẹ tí ò fẹ́ òun tó lọ́n ṣe nìyẹn ní tọ́lọ́ ṣe Ọlọ́run ló ṣe. iṣẹ́ Olúwa ju tàbá lọ. àwọn mẹ́ta tó lọ́run rí fún ṣe nìyẹn àìpé mẹ́rin Ọlọ́run lè ṣe lọ́la fún mẹ́rin àwọn mẹ́ta tó lọ́run rí a ṣèjọba ọdún 8 níbí pẹ̀lú àṣẹ àtàtẹ́yìn Ọlọ́run pẹ̀lú àṣẹ àti àtẹ̀yìn Ọlọ́run a gbé fún ẹni tí a gbà wípé tí a rò wípé tiwa ló ń ṣe tẹgbẹ́ ó dẹ̀ máa ṣe agbé fún ó da ẹgbẹ́ ó dà wá àrí bó ṣe rí. ẹbí ọ̀rọ̀ pọ̀ sí wa lẹ́yìn ọ̀rọ̀ wà lẹ́yìn torí àwọn tí wọn ò fara balẹ̀ tọ́ọ̀ sí lọ́sùn tọ́ọ̀ fara balẹ̀ láti mọ wúlẹ̀wúlẹ̀ kàtìkàtì náà ń wí. nígbà tí mo lọ nawọ́ ṣéun sókè ní Ìkirè mo sọ pé ọdún 3 la fi ń bẹ̀rẹ̀ pé wá kí ni yóò gbọ́dọ̀ bàjẹ́ ọdún òtútù ọlẹ́ ni mi ò torí àwọn kan ọmọ fẹ́ gbọ́rọ̀ ọdún 3 la fi ń lé pé oúnjẹ dáwọ́ sí yìí ò ṣeé ṣe. tó o bá ti ẹ̀rú ti ara ti ẹ̀rú tàwọn tó wà lẹ́yìn kí lábá ẹ̀dùn mo sọ àkàn lẹ́yìn mo dẹ̀ sọ gbogbo yín lẹ́yìn ta ni èmi àti ẹ ní gbólóhùn aṣọ láàrin ìwọ̀n kan tó dé ká tó bẹ̀rẹ̀ sí ń dìtẹ̀ kò sí o àti ètò ga lára wọn àti ètò kúrú àìdá nínú ẹ̀dùn ipò ni àbí ní bọ́lọ̀ ń ṣe dáhùn wọ́n lè fi mọ̀ ń bu wọn ní mọ̀ ń bu wọn àti ètò ga nípò àti tó kéré nípò lára wọn wọ́n sọ pé bí kan láti ní gbólóhùn aṣọ tó fi ń bá mi jà nǹkan láwọn tó sọ o tó wá di pé wọn ò gbà fún mi tó fi kẹ̀yìn sí mi kò sí o mi ò ẹjọ́ mi ò béèrè ipò mi ò béèrè owó mi ò béèrè kékeré ìgbọ́rọ̀ sí mi lẹ́nu ó tá a béèrè ní pé ẹgbẹ́ yìí ò gbọ́dọ̀ dà o ẹgbẹ́ tẹ bá wa lẹ́nu ẹ̀ kí ṣe bá dáa ẹgbẹ́ tẹ bá wa lẹ́nu ẹ̀ yìí omi ẹ̀jẹ̀ àti ìfaragbolẹ̀ lọ́dọ̀ ń gba agbẹdúró ẹ wò yẹn ẹ má jẹ́ kó dàrú ọdún 3 la fi sọ bẹ́ẹ̀ àwọn tí ò yé ń sọ katikati kò sẹ́ni kan ara wọn tí bá dẹ̀ wà kó bọ́ta wípé ìyapa ẹnu wà láàrin wa nínú ilé tó fi lọ́njà ń kókó wọn nìkan ni o ní méjì ni o ní àkópọ̀ ni o àtẹni tó ga lára wọn o àtẹni tó kú lára wọn o tó kéré nípò lára wọn ni o kò sẹ́ni tí mo bá sọ̀rọ̀ tó jẹ́ pé abára wa ni akọ̀ wọ́n dé ta lọ́gbọ̀dẹ̀ tó sọ kàtìkàtì. wọ́n dé ìta àwa ń kó àlùfàǹṣá àwọn ọmọ kan wá bá mi wọ́n dẹ̀ wá mi wọ́n ní báwo ni káwọn ṣe rìn báwo lè ṣe fẹ́ rìn mo ti ṣe gómìnà tèmi o ẹ̀ǹtà gbé ibẹ̀ ló wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ẹ fi dúró tì mí
ẹ lọ fi bóòtù wọ́n wà ń bí wọ́n wà ń bí àwọn bẹ́ẹ̀ àmọ́ yìí. wọ́n lè lọ bá wọn lákùrẹ́. àwa sọ síwájú wọ́n bẹ̀rẹ̀ pàdé níbi aago 10 ó parí láago 3 àárọ̀. wọ́n ní mẹ́rin ni ó parí 3 a.m. wọ́n ní 4 a.m. 3 a.m. wọ́n jí mi ìní sùn jẹ́ nítorí ìdíkọ́ bá ṣe padà wọn bá ṣe padà. wọ́n wá fẹ́ nu kó nǹkan méjì mẹ́ta tí mo gbọ́. wọ́n ní pé wọ́n ṣe tí. wọ́n á ní pé òun bá ṣe lè sọ èyí lè wà ń jọba lẹ́nu. a lè la pọ̀jù yìí lọ. a dẹ̀ fún yín lọ́wọ́ pé wà ní ìjọba. àtìpó tó ń yànyàn sí àtẹ̀yí tó ń dìbò nínú ẹgbẹ́ àti nínú ìjọba kò ń ṣe going forward o léyìí tó ń bọ̀ lásán o. ẹ fún wa ní 1/3 kẹ́yìn ní 2/3. ẹ fún wa ní ìdá kan nínú 3 kẹ́yìn mú ìdá 2 nínú 3. aṣojú ọ̀gá wa pátápátá ó la jọ ń lójú pé òun ò gbà yí pé a lè gbà bá ṣe gbà. wọ́n wá jí mi èmi mo ṣiṣẹ́ kí n tó àpàdé wọn nípàdé àwọn ti sùn èmi ò sùn wọ́n wá jí wọ́n ti dànù. mo ní èmi á fọwọ́ èmi o ẹ gbà pé kò táwọn arábí yẹn bá ti sọ èmi náà ló sọ yìí. wọ́n á fi bọ̀ ọ́ sí pé tẹ́ bá fẹ́ kí n bá wọn wá polongo ìbò yẹn mi ò ní sọ́ọ̀sì tàlẹ́ yìí ẹ̀rìn báyìí. èmi ni mo sọ pé nǹkan tó ń ṣe o máa fọwọ́ sí oṣù mọ́ tẹ́ bá fẹ́ kí n bá wọn polongo níta o àwọn èrè kan wà tẹ́ gbọ́dọ̀ rìn tẹ́ ẹ bá rìn aṣòfò díẹ̀ adẹ̀ kúrò adẹ̀ ṣètò bá ṣe máa rìn àbí náà jìnnà àmà dùn síbẹ̀ má bọ̀ gbọ́dọ̀ ìwọ àti Bọ́lá la ní kẹ́ wá rìn ètò kù. tá a bá máa gbọ́ èsì ìpàdé tá a ṣe lóru ọjọ́ yẹn tá a bá mi ò ní sọ ìgbẹ́ tá a bá máa gbọ́ èsì tá a ṣe lọ́jọ́ yẹn fún àjọṣepọ̀ tó kúná bóyá àkálẹ̀ yìí tó ṣu a máa gbọ́. tá a bá máa gbọ́ èsì ìpàdé tá a ṣe lọ́jọ́ yẹn tẹ́lẹ̀ abẹ́ gbọ́ èsì ẹ̀ tẹ́lẹ̀ àti lọ́jọ́ ìta ní káwa mú ìdá kan nínú 3 káwa mú 2 nínú 3 kò ń ṣe ìjọba tó ń ṣe lọ́wọ́ o èyí tó ń bọ̀ ni o a ti fara mọ́ ẹyẹ tó ń dá sí wa o bóyá a máa gbèsè ẹ̀ lẹ́nu kò wá sí rìn táàrin láyé láti rí wípé ìyapa ẹnu òsì tá a máa fi dìbò yẹn nǹkan tá ń gbọ́ rè o ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń polongo ìbò gbogbo yẹn ti gbàgbé lẹ́nu agbẹnu ògùnfọ́ wọn sọ lórí SBC pé ẹ̀ńtàn bá pè tó bá wá sí ibi ìpolongo ìbò tó jẹ́ bá rí òun ló mọ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ àbọ̀ wọ́n sọ bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ o ta ni ó jẹ́ Yorùbá àtàtà tá a gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn táwa ní pé òun ò gbọ́ èmi ò ọmọlúwàbí lè mú mi ò sọmọlá ń gidi pàpáyági kò sẹ́ni tó ń bí dáadáa tó nílé tó níran tá a gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá níbẹ̀ ló máa wá ọ̀hún dúró síbẹ̀ kò sí bàjẹ́ wa tó ń ṣe. abẹ́rẹ́ ló gbọ́dọ̀ wá dédé tún dètè
ibi tó ń rò sí kọ́nà ti bá torí pé ìtìjú ò sí fún wọn wọ́n kó ọ̀rọ̀ ara wọn jẹ dípò kan dẹ̀ dákẹ́ wọ́n tún wá ń bú aláìṣẹ̀ wọ́n lẹ́yìn tí ò ẹ̀yìn tí ẹ sọ pé ẹ̀fẹ́ rí by their second year ló ti ní pé bíbá wa rìn wa gan làwọn ò ṣe wọlé dáadáa lákọ̀ọ́kọ́ November 2020 yes ló sọ pé Ebola wà lára ara wọn kì í ṣàwa 2020 wọ́n bẹ̀rẹ̀ Ebola.